ọmọ alápá má ṣiṣẹ́ yẹn pẹ̀lá kìsà tẹ tòjọ́ lórí ara wọn yẹn lẹ́tún sì ń ráyè sọ́ọ̀bù wọ́n lẹ̀ ń ju sọ́ọ̀bù fún warriors ṣé warriors ni bàbá ọmọ àbí warriors ló bá ti yín jẹ́ lẹ́ẹ̀fi rọ́kùnrin kan gbé yín sílé kọ́ tiẹ̀ fún yín lórúkà ẹ máa ń kọjá àyè yín pé ẹ ní kọjá àyè yín bẹ́ẹ̀ ṣe ṣètè bí òbó ẹṣin yẹn ẹ máa ń kọjá àyè yín a kì í ta sí yín ẹ̀yin bunch of alákìsà ẹ̀yin ẹgbẹ́ alákìsà àwa ò rí ti yín rò tó bá mọṣẹ́ táwa ń ṣe wàá mọ̀ pé àwa ò rí yín tó bá mọ iṣẹ́ tá à ń ṣe tó bá mọ business tá à ń ṣe tó bá mọ what it takes to do business Nigeria of today wàá mọ̀ pé ẹgbẹ́ alákìsà ni irú yín kọ́ ló máa throw sọ́ọ̀bù sí wa. irú yín kọ́ ló máa throw sọ́ọ̀bù sí wa. Ìyábọ̀ ẹlẹ́wọ̀n Ìyábọ̀ ex-convict you don't understand so ẹ̀yin ò lè ṣe orí burúkú yín question your lane ṣé warriors ni bàbá ọmọ ṣé warriors ni bàbá baby a kú lè sọ it's so glaring they are looking for troubles èmi ò tí ì rí ẹ send ẹ sí mi bẹ́ẹ̀ bá kú send ẹ sí mi tí bá rí tán dárúkọ warrior ńbẹ màá fún àwọn náà bànújẹ́ tí wọ́n jẹ́ ẹ mọ̀ pé mi kò ń pẹ́ mi sórí Nàìjíríà tá a wà yìí ọ̀gbọ̀lọ̀ fọ́gbọ̀lọ̀ ni ọ̀gbọ̀lọ̀ wá rí pé àbí ṣé mo dá patí lẹ̀ wọ́n ju sọ́ọ̀bù sí yín rí ṣé ó ṣẹlẹ̀ rí ṣá ṣé ó ti ṣẹlẹ̀ rí ṣé tẹ́ bá tiẹ̀ máa ju sọ́ọ̀bù sí yàn ẹ̀yin tẹ́ ẹ̀ ní bàbá ọmọ ẹ̀yin tẹ́ ẹ̀ láyé ẹ̀yin bunch of alákìsà ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ṣátàwọ̀tàwọ̀ ẹ̀yin títí yín ti ta ẹ̀yin tẹ́ ẹ̀ lo káyá mátá títí yín ti ta ó ga o so ẹ lè lọ ra ọmọ kẹ́kọ̀ọ́ dákẹ́ àfi tẹ́ bá gbọ́ tààrin orí yín ẹ yá wèrè gan o ẹ̀yin bunch of alápá má ṣiṣẹ́ yẹn ẹ yá wèrè gan o àìwọ́ tó Latifa delete comment ẹ kí n tó block ẹ mi kì í fẹ́ gbọ́ ignore them bí we don't ignore here yes more than 10-15 years la fi ignore era tá wà yìí ọgbọ̀nà fọ́gbọ̀nà ni ẹ jọ ẹni tó bá ní fídíò tó fi throw sọ́ọ̀bù sí wa ẹ fún mi kí n gbọ́ sétí kémi náà ju títí wa everybody lọ máa rán bí tó bá ti bà ẹ jọ èmi ò ṣe Jésù. The musician mention warriors kí lórúkọ musician yẹn àwọn olórí burúkú wo ló ń ṣe party àwọn wèrè alákìísà wo ló ń ṣe party àwọn dálémoṣú arúgbó wo ló ń ṣe party àwọn olòṣì wo ló ń ṣe party àwọn tó lọ ra ọmọ wo ló ń ṣe party trendy kí ló fún yín l'assurance pé mi go fẹ́ fi wọ́n trend ẹ má sọ pé èèyàn kan fẹ́ fi èèyàn kan trendy ó dà pé ẹ̀sì láwọn ọpọlọ ṣá ìwọ tó níṣẹ́ lọ́wọ́ ó fẹ́ fi ẹni tó ń tajà trend ìwọ tó ń kọrin tó tí ìlógo táyé ò tí ì mọ̀ ẹ́ ó fẹ́ fi ẹni tó ń tajà trend ẹ ti gbàgbé ọ̀rọ̀ kan tí máa ń sọ fún yín ni mo máa ń sọ̀rọ̀ kan fún yín pé Nigeria of today tó o bá fẹ́ là bó fẹ́ jẹ́yàn avoid àti ta sí àwọn kan mo máa ń sọ fún yín mo sọ fún yín pé lára àwọn kan tó ràn èmi lọ́wọ́ nìyẹn mi ò kọjá àyè mi ń pass boundary mi ń kẹnubọ̀ nǹkan tí ó kàn mí ẹ fún wa lórin yẹn ẹ̀yin warriors ẹ̀dẹ̀ ń wò àtọlórí burúkú ìyá ọmọ àtọmọ ọ̀bànújẹ́ tán lọ rà ẹ̀dẹ̀ ń wò ẹ̀dẹ̀ sọ kankan àwọn ga fún yín o ó máa ń ga fún ṣe ti rí nísìn ẹ̀rí bèrò ṣe pọ̀ ẹ̀rí bèrò ṣe pọ̀ ń sìn warriors ó ga o ẹni tó bá wá fún wa máa lọ fún ẹ bá wa ṣí ẹ̀ṣọ́ yìí oh God kò wá sí kankan tó kọ̀ tí orin ẹ̀rí bèrò ṣe sáré pọ̀ ń sìn
ta ló lọ́mọ tí ò ní bàbá tó wá ń pe warriors níbi tó ti ń ṣòṣì tó ti ń ṣòkú ọmọ ta ló lọ ń dárúkọ warriors níbi tó ti ń ṣòkú ọmọ ẹ ya wèrè gan o that name warriors is giving them ṣẹ́rí àmì níwá ẹtì ọládìméjì mi ọ̀wọ́n orí ẹ wà ń bẹ̀ bó ṣe bá mi pín nìyẹn ẹ wo bẹ́rò ṣe fò lọ sókè nsìn adẹ̀fẹ́ jáṣọ tad wèrè wo ló lọ ń dárúkọ warriors mi tó ti ń ṣòkú ọmọ kókó ó ga ọ.